gbogbo ọmọ aládé a kú oríire. Ọgbọ̀n ọdún nìyí gẹ́gẹ́ tá a ti ń gbé àṣà ìbílẹ̀ ọmọ Yorùbá lárugẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà lábẹ́ àsíá Egbe Omo Yoruba ti North America láti wá sàmì ayẹyẹ ọgbọ̀n ọdún 30th anniversary ọjọ́ kẹjọ sí ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún yìí láwọn akórajọpọ̀ nínú ètò àrágbá yamuyamu tá a pè ní National Convention in Vancouver, BC, Canada pẹ̀lú àkòrí ojúṣe gbogbo ọmọ Yorùbá káàkiri orílẹ̀‐èdè àgbáyé láti gbé ilẹ̀ abínibí ẹni lárugẹ àkókò ọ̀gbìn diaspora engagement in the development of Yoruba land, a time to plant. Inú gbọ̀ngàn Burnaby Hall 7837 Canada WAYE Burnaby BC V3N3K8 ló ti máa wáyé lọ́jọ́ kẹjọ sí ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lóko lókè ọmọ Yorùbá tó ti gbilẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ àwọn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, Canada tó fi mọ́ South America gbogbo àgbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá ti North America ó máa lárinrin kọjá àfẹnuròyìn gbogbo wa là ń pè ó. Olùkéde Honourable Bishop Adéjùbẹ̀ Alukoro tó fi mọ́ ààrẹ ẹgbẹ́ Dr. Ayọ̀dèjì Fámúyìdé ọmọ Yorùbá aládé ni wá o.